Olege show. He don't pay. Mi gbọ́. Ẹ máa wo Bisi Ológe nínú Instagram, nínú gbogbo YouTube. Wọ́n pé méjì. Mo kàn sọ fún yín ni. Orúkọ mi ni Alhaji Adenrele. Tí gbogbo yín mọ̀ ní Adenrele. A Nollywood group. Bisi Ológe. Kò pọ̀. Bisi Ológe. إن شانئك هو الأبتر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹ jẹ́ agbọ́lọ́ tóbi. A dúpẹ́ fún àwọn àlùfáà wa, àwọn ustaz wa àrùzùkúnà tí wọ́n bá wa dúpẹ́. Ọlọ́run wa bí ọ, àfààní rẹ̀ àfi bí ọ. Àyè tí a ń dúpẹ́ lé lórí, Ọlọ́run má jẹ́ kí ẹnu ọgbẹ́ wọn di kíkan. Ìdákùn ẹja ṣe àmìnà orí tí Ọlọ́run ṣe fún àwọn Alhaji wa Sulaiman àtàwọn ìyá wa Aṣíà tí a ń bá wọn dúpẹ́ lè ní Ọlọ́run jẹ́ kó rí náà kalẹ̀ fún wọn ọlá Qur'an al-Karim tí a bá fẹ́ quantify project ilé pé òun làwọn alfa fẹ́ fi gba kódà kó já sí pé ní 10% ni wọ́n fẹ́ gbà owó ńlá ni wọ́n gbà ṣùgbọ́n bí a bá wọdún tí àwọn ìyá wa ti bẹ̀rẹ̀ ayé yìí àwọn ni wọ́n lè sọ ìtàn wo ló wà díẹ̀ àwọn bàbá wa ni wọ́n lè sọ̀tàn wo ló wà díẹ̀ ọdún wo la ralẹ̀ ọdún wo la bẹ̀rẹ̀ foundation ká tó máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó wá dóhun lénìí ó túmọ̀ sí pé bí Ọlọ́run bá fẹ́ ṣoore fún gbogbo ayé ó lágbára kó ṣe fún gbogbo wa lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ta ni ó bá ara wọn dúpẹ́ òun ló fà tọ́lọ́run fi ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọjọ́ watilkal ayyam nudawwiluha bayna nnas a máa ṣoore fún yín ní àwọn ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọba tí ó ní kí ti àwọn bàbá wa kó pélé ní kó sì sojú ẹ̀mí Ọlọ́run jẹ́ ó kalẹ̀ akẹ́wọ̀n fáwọn àrùzúkúná èyí tí ẹ bá wa ṣe yìí ní ọpẹ́ Ọlọ́run bá wa dúró tì yín má jẹ́ kí ẹnu ọpẹ́ tí náà má jẹ́ òdì kíkan gbogbo àwọn ìyá wa náà tí wọ́n bá wa dúpẹ́ Ọlọ́run bá wa dúró tì yín bí a kì í la hawla wala quwwata la hawla wala quwwata la hawla wala quwwata illa billahi al-aliyyil azim lábẹ́ pé à ń lọ síbi àdúà léyìí tó já sí pé ní in tó gbé wa jòkó sáyìí náà nìyẹn òun náà ni àwọn àlùfáà wa ń wọlé tí a fi ti ọwọ́ tàpọ́lé ẹ̀dàgbẹ́ jẹ́ kí a bàbá wa àpọ́lé ànábì ẹjẹ́ wọn kọjá alájà àpọ́lé ànábì ti dé àákí a bàbá wa alájà àpọ́lé ànábì ti dé àpọ́lé ànábì ti dé wọ́n ti wà lẹ́kùlé yí kọ́dà wọ́n ti wà ní pàgọ́ yí báyìí àákí a bàbá wa al-Fadilatu Sheikh Alhaji Basit Olanrewaju Anobi fa ahlan wa sahlan wa marhaban bikum ẹ máa bọ̀ wá sí ààyè yín níbí. àwọn ọdúnkẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ò fa burú ṣe yín lójú ọ̀nà ká máa wá sọ pé nìkan ni ẹ ń lọ tí Ọlọ́run fi tó fi ṣe bí tí ń ṣe ọba náà la dúpẹ́ fún ọba tí ó sọ yín lákàlẹ̀ àdúrà iṣẹ́ tá a fẹ́ àbí tá a gbé bàbá wa àpọ́nlé ànábì látòdìdí Ìbàdàn tí a torí ẹ̀ gbé wọn dìde wọn wà bá wa ṣe alájà ìyàwó Ọlọ́run ni bàbá wa àpọ́nlé mo mọ̀ bó níṣẹ́ kan gbòógì tẹ́fẹ́ kí wọ́n bá wa ṣe. ẹjá yóò wá nẹ́bí kéwù ńlẹ̀ ó gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ fún yín ẹ̀yin lẹ́ ní ìjọba àti Rahman Rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ọ̀nà wọlé àyè kan náà tá a ti jọ mú omi ìmọ̀ tá a ti jọ mú omi àlùbáríkà tá a jọ ń jẹ ó bàbá wa pọ́nlé Allah akbar alájà wa ìsanwó yín Ọlọ́run kó máa dúró tì yín wọ́n lá màmá wa ó bàbá wa pọ́nlé wọ́n lá àyà wọn ládòṣù ọlá àyà tó bẹ Ọlọ́run torí pé lójú mọ́ àti lójú ta wòlé Ọlọ́run nìyà ẹni tí ò bá mọ̀ ní ìmọ̀ owó tí ìyá ń gbẹ́lẹ̀ lómi rí ó bàbá wa pọ́nlé ẹ̀rá wọn fọ́n sí báyìí àwọn tí wọ́n yọ sí lójú social media
kó wá pọ̀ ń fi ṣe tọ́lọ́wọ́ bá ọlọ́run ó ṣe tiẹ̀ náà gbogbo ìtọ́lọ́wọ́ bá ṣe fún wọn yìí lásán pé wọ́n ní ìlú kan sójú ọ̀nà ọlọ́run àtàlẹ́gbẹ̀ Muhammad gbogbo tọ́lọ́wọ́ bá ṣe fún wọn yìí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni èyí ò ní máa ń ja àdàfínà la nàdíyàna subulana wà iná láha máa mùsùlùmí gbogbo ẹ̀ tó bá ti lè gbìyànjú kan lójú ọ̀nà tọ́lọ́run àtàlẹ́gbẹ̀ Muhammad ọlọ́run ní yóò máa jẹ́ ẹ̀ sí ni yóò sì máa mànà sí ni àwọn ọlọ́run wàá sì wà lẹ́yìn rẹ̀ so gbogbo dáadáa tí wọ́n ṣe yẹn kò ní dáadáa tọ́lọ́run ṣe fáwọn náà tọ́rọ̀ wọn fi ń tayọ̀ tí fi ń rí bẹ́ẹ̀ tí fi ń rí bẹ́ẹ̀ tí fi ń rí bẹ́ẹ̀ ẹlòmíì ò fẹ́ ṣe irú nǹkan bá náà tí ò ní rí ṣe ẹ wá wo láti 25 years pé wọn ó kọ́lé sílùú yìí mọ́sáàsì wọn kọ́kọ́ kọ́ kí o tó wá kọ́ ilé kékeré kan sí lẹ́gbẹ̀ẹ́ ẹ wá wo lẹ́yìn ẹ wá wo nǹkan tọ́lọ́run bá ṣe tó bá ṣe ẹlòmíì ńgbà náà ni ládùúgbò tí o ti ṣe mọ́sáàsì kò ní sáré mọ́sáàsì yóò ní kílẹ̀ wọn di méjì kílẹ̀ wọn di mẹ́ta kílẹ̀ wọn di mẹ́rin wọ́n sì máa wàásù pé ṣe tọ́lọ́run kó tó ṣe ṣùgbọ́n ìyá ni wọ́n náà láyé ọlọ́mọ gbé ṣubú láéláé ọlọ́mọ jẹ́ kó rí dààmú má jẹ́ kó rí wàhálà gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ìyá náà tẹ́ wọ́n jọ ń tẹ̀léra yín náà a mọ̀ pé ọ̀rẹ́ olówó lẹ̀ ṣe torí pé inú gbogbo yín ààrẹ ni tí ò sanra bílù ṣe le tó yìí gbogbo yín pátá wọ́n máa yọ méjì ẹlòmíì mẹ́ta ẹlòmíì wọ́n máa yọ lára yín ni a rí pé gbogbo yín náà ń lẹ wà nínú ọlá ẹ wà ní jò láéláé ẹ ní wá owó tì gbogbo tí ń jẹ́ wàhálà ìdààmú aburú kò ní ṣẹlẹ̀ sí ẹ máa rí ná ẹ máa rí lò ẹ ní ṣubú láéláé ọlá agbára ọlọ́run ọlá fatia bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim so kí àwọn àlùfáà mi náà tó ń bọ̀ ká gbìyànjú tá a bá lè dé màmá wa ká tún padà sí bí ọ̀rọ̀ tá a sọ no bá sọ láàrin ìṣẹ́jú méjì bá sọ láàrin ìṣẹ́jú méjì ìyá wa ìyá ni wúrà mo ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò sàdédé máa ṣẹlẹ̀ àsìkò tẹ́ ẹ rówó tó yẹ kẹ́ máa sáré lé kíkọ́ 25 years bàtà wà yìí ẹ̀yin lẹ kọ́kọ́ kọ́ máa sáré sí pọ̀rọ̀ àgbájé àti fọ́nísọ̀ náà 25 years tẹ́ ẹ ti kọ́ mọ́sálásí ń bò ya mọ́sálásí wa di méjì láàrin kó di méjì kèsì ọdún mẹ́ta síra wọn o kèsì ọdún mẹ́rin síra wọn o ó kéré pọ̀ kó tó pé mọ́sálásí wa di méjì di mẹ́ta di mẹ́rin à ń lo mọ́sálásí yìí láàrin bíi 7 years àyẹ̀bẹ̀ kọ́ ni àsìkò gbà náà tí yóò rí owó tó jẹ́ pé màá sáré pé kí ni ó di méjì máa lórí kí ni ó di mẹ́ta kí ni ó di mẹ́rin kí ni ó di márùn eléyìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sẹ́gbàdo orí tọ́lọ̀ wọn bó ṣe fún yín torí pé máa ń já àdàfin iná la nàdí yàrá ṣubú ládàá wọ́n iná la máa ṣe dà ẹni bá ti lè gbìyànjú lọ́jọ́ ọ̀nà tọ́lọ́ àtàlẹ́ Muhammad kò ní ṣubú ọlọ́run wà lẹ́yìn rẹ̀ ẹ wo yẹ ẹ̀dá tí ń ṣàdúrà fún ẹni mọ́sáàsì lójúmọ́ àyẹ̀bẹ̀kọ́ àfi ti àlájà yìí àfi kó jẹ́ àríkọ́sí fẹ́ ìyá wa yìí náà ẹ má sáré ayé lásán kí mo sọ fún yín ẹ má sáré ayé gbogbo tẹ́ ẹ bá ní láyé ẹ gbìyànjú rẹ̀ ẹ ná sójú ọ̀nà tọ́lọ́ wọn bá torí tá a bá padà kó jọ yóò padà wá tán náà ni bá a kọ́ lé mẹ́wàá bá a kọ́ ogún bá a kọ́ ọgbọ̀n gbogbo yóò padà wá tán náà ni ṣùgbọ́n dáadáa tá a bá ṣe sójú ọ̀nà tọ́lọ́ wọn bá àyètà nígbà Muhammad wàlá iṣẹ́ wádìí yà wáyé tó bá di àsìkò àwẹ̀ nísìn àtẹnijẹ́ mu gbogbo àwọn afa ó máa lọ gbé nǹkan jíjẹ mímu ó máa gbé kálé kálukú ni ẹ̀dá pẹ̀ wá wòye ẹ̀dá tí ń ṣàdúrà fún wa ẹ̀yin yà wá kò sàdédé máa rí báyìí o yóò sì máa dá a lọ ni ní ráìsàn ní rárẹ̀ ní dídàmú èèyàn yín ní ká tún lè sèmí ni dáadáa tẹ́yìn náà ṣe pamọ́ yẹn síwájú ọlọ́run là á náà ròyìn fún yín pé kó tó lè pẹ́ sáré pẹ́ kọ́lé ẹ ti kọ́ mọ́sáàsì o ní mọ́sáàsì gidi ni o ẹ wà ní ṣubú láéláé ní ráìsàn ní rínira ní dídàmú ẹ máa rí ná ẹ máa rí lò gbogbo tẹ́ bá ti fẹ́ láyé ọlọ́run máa bá ẹ fẹ́ gbogbo tẹ́ mi bá ti kọ̀ ọlọ́run máa bá ẹ kọ̀ gbígbàdúrà ọlọ́run ṣe lọ́sọ̀ọ́ ọ̀nà fàtíà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ẹ̀dá kùkù àti abá ní tíra lọ́wọ́ àbá ní fóònù lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká pé yíyàsí kọ̀ọ̀kan ká dẹ̀ pé onígbò kọ̀ọ̀kan ká dẹ̀ pé káfíńnà gbogbo tí ń di aburú láyé ọlọ́mọdé kò ṣẹlẹ̀ nínú lẹ́yìn májè kò ṣẹlẹ̀ sẹ́ni tó ṣẹlẹ̀ náà àtẹ̀yìn àti bàbá ọlọ́wọ́ ní gbé ṣubú gbogbo ọmọ tó lọ́wọ́ bá ṣe fún ti ń tó inú ọlọ́wọ́ ní ọdún náà bá ń tẹ́ síbẹ̀ ọlá agbára ọlá yàní Muhammad ọlá fatia bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim ìyá ni wúrà bí ọlọ́run ò tiẹ̀ gbé ṣubú pé ẹ jíjì láyé ẹ ṣètò ọlọ́run ọba ẹ mọ́sáàsì ẹ kọ́kọ́kọ́ ilẹ̀ fi dúpẹ́ fọlọ́run lónìí níwájú àwọn àfa ilẹ̀ fẹ́ fi dúpẹ́ owó àdúrà ni o pé mo dúpẹ́ fọlọ́run ni o mo dúpẹ́ sàrà ni o náà ó yá bẹ́ẹ̀ bisimilá kí ni tẹ́ fi dúpẹ́ ẹ dábọ̀ jẹ́ kí àmọ́ yóò ní gbé ta o yóò dirun yóò dìgbà fún yín ẹ̀ tún kọ́mì ọ̀la agbára ọlọ́pọ̀ bóyá wà láti rẹ̀ náà bá wù náà kánú sọ̀pọ̀ ti alájà yanuwọ́ra
gbogbo ìyá wa tí wọ́n dábàá wù náà ẹ sọ̀pọ̀tì wọn kó ti wọlé ma ẹ níwá owó tí wọ́n la fàtíà bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim ẹ dákun gbogbo àwa tí ẹ bá wà lọ́wọ́ wa ẹ jẹ́ ká gbìyànjú